kíní kan ni wọ́n gbé ká wọn lórí wa o, òun gan-an náà ni àjàgà Jésù. Ní Mátíù orí 11 ẹsẹ̀ 29. Àjàgà ti Jésù. Ṣé wọ́n rí àjàgà Jésù yìí? Jésù mẹ́ràn bá ní pé àtẹ̀lé ìpè kan tí kọ́kọ́ pe ráàrán ni á sí ọ̀dọ̀ rẹ̀. Ìkan á sọ̀dọ̀ òun kìtìrá kẹ̀ẹ́ṣuṣẹ́ káyé di ewu dílé olórí. Wọ́n á mú sinmi, wọ́n á mú po ọ̀nìkan ọ̀kanra. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ kókó lórí èyí ni ọ̀yà àtẹnumọ́ wí àjàgà wọn wí ó rọrùn wí èrò wí ó fúyẹ́. Ọ̀yà gbé ọ̀nìkan ọ̀kanra wípé ká mọ̀ọ́mọ̀ gbé àjàgà ẹ̀ṣẹ̀ tí a tẹ́lẹ̀ nì tẹ̀sù lè ká sọ́nù èṣù láyà. Káyà gbé àjàgà tí orúkọ rọrùn ni. Káyà gbé ká gbé ẹrù. Ká kẹ́kọ̀ọ́ nípa àwọn. Jésù fẹ́ ká mọ̀ nípasẹ̀ òun. Ká lóye nípa ọ̀nà òun. Mo kì í ráyè pè lájàgà. Kọ́ ìjọba tó mú máyé rẹ̀ kí Jésù bá ní. Gbẹ́lẹ́ arígbẹ́yà ṣe sí rẹ̀. Ìròlérò ká. Orin bíbélì, orin ọ̀nìyàn mímọ́, àwọn onírúurú ká. Òun gan ni Jésù ń wí. Irú èrò pé èyí ni ó ti dá yóò sàn jọ ní kọjá pé ẹrù àjàgà ẹ̀ṣẹ̀ Sátánì ò lè rí mọ́lẹ̀ lójoojúmọ́. Bí àjàgà ni ó ní, yóò rọrùn, yóò lérè, yóò lútùmọ̀, yóò lérè lẹ́yìn orẹ́yìn kí àjàgà rẹ̀ yóò lútùtù ọ̀nà ẹ̀yà, yóò lórẹ̀lẹ̀ nù ẹ̀yà. Òfin Ọlọ́run jẹ́ ológun, yóò ní bí ọkàn Ọlọ́run lò ẹ̀yà, yóò ní kọ́ mọ́ra ẹ̀jì lò ẹ̀yà, yóò ní kọ́ mọ́ra rẹ̀ rúbọ, torí ìtura ni ọmọ lòmúrì gbọ́ ní bàánú ẹ̀yà. Àjàgà lẹ́ra yóò pé o, àìsùn ẹgbẹ́ lọ́nà ni, àìrò ilé òní gbà sórí. Wí àjàgà tí òun fẹ́ràn ọ ní. Ìkọlù ìjọba ti ṣẹ̀ òun dáríjì. Àjàgà tẹ̀rẹ̀, àjàgà dáradára ni. Òun inú ìṣòro ìkó ní. Òun mọ́ra ẹ̀ dáhùn. Àjàgà tẹ̀rẹ̀, àjàgà kọ́ ni a gbàdúrà sọ́lọ́run ni. Ó bá ní ìṣòro bá ọlọ́run ṣáájú kéyà sí kékeré ògbẹ́ ṣáá. Àjàgà òrètí nínú nǹkan Ọlọ́run yóò ṣe. Àjàgà ògbàgbọ́ àtòmọ́kàn tán wí. Ọlọ́run á ṣe, Ọlọ́run á ṣe. Ìyẹn ní sàn ju pé kọ́nìyàn yálé aká. Kọ́nìyàn á wá agbára lọ síbi kẹ́ẹ̀sì agbára. Kọ́nìyàn á wọ́ ọ̀nà àbáyọ sínú òṣìnà. Kò kárí ọ̀nà àbáyọ kó jù. Òun ni pé ká gba àjàgà tí ó ní. Torí pé lẹ́yìn orí ni wà rí pé a mú òkè Ọlọ́run Olódùmarè. Jésù ní wípé ní àjàgà òun kí ó rọrùn torí kẹ́ẹ̀ orí ẹrù fúyẹ́. Ojú lórúkọ mi, ọmọ àbálá bíi tán. Àjàgà Jésù ọyàn yìí ire o.